tó àkó ojúmọ́ ṣe dáadáa la jí ojúmọ́ ire ojúmọ́ aláyọ̀ báyìí ni ó máa mọ́ ẹ̀yin àti èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo bá kú ṣe máa ń ṣe ẹ jẹ́ sáré ṣàpèjúwe ara mi náà èmi ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín àbúrò yín ó náà lọ títí dé láàárọ̀ tòní orúkọ tèmi ò yí padà o èmi náà ni Adéníyì Yétúndé Olúwaṣeun tí mo tún máa ń pera mi ní Àṣàbí àrà tí bẹ́ẹ̀ mi làṣàbí ìkọ́ ọmọ ọ̀bálẹ̀ tó jọ̀jọ̀gbìn ọ̀jọ̀gbọ́n là ń pè lágbà oyè lónìí lórí òwe tá a máa gbé yẹ̀wò ló sọ wípé a kì í gbélé ẹni ká fọrùn rọ́ òwe yìí túmọ̀ sí wípé ànjú àti múyàn lọ́kàn le káàfẹ́kẹ́ni náà máa bẹ̀rù nínú ilé ara rẹ̀ ó làwọn Yorùbá fi máa ń parí òwe báyìí fún àpẹẹrẹ ṣẹ́ni tó bá jókòó sínú ilé rẹ̀ tó jókòó sábẹ́ jẹ́gẹ́dẹ́ rẹ̀ tí ò bá wọn fa wàhálà báwo ni wàhálà ṣe fẹ́ wọlé tán ó làwọn Yorùbá ṣe máa ń sọ wípé a kì í gbélé ẹni ká fọrùn rọ́ ẹ̀yin tèmi a ò ní rí ju báyìí lọ lónìí lórí wa ètò lówe látọwọ́ Àṣàbí àrà tí ó tún máa pàdé yín lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.